èmi ò mọ bí olórí ti gbéyàn rí o. wọ́n mọ bí àbíwá pẹ́ ti gbéyàn rí o. ibì kan náà la ti gbéyàn rí o. kádàrá ò papọ̀ ní o. ibì kan náà la ti gbéyàn rí o. kádàrá ò papọ̀ ní o. bó bá wo ewúrẹ́ kó jíire lò pọ́ọ́lé o. bó wo àfìrìmọ̀jò kó jíire nísàlẹ̀ o. tàbọ̀sẹ̀dé Adélékè bá ti jíire àbùṣebùṣe o. sọmọ̀pọ̀ lọ́dún ní mọ́mọ́dún ẹ̀ lọ́dún bóyí tí mo tẹnu afárá. Abọ́sẹ̀dé dídá tí mo tẹ̀ nínú àkọ́ ó ti sọdún èyí náà Olódùmarè ẹ jẹ́ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. ìwọ ò pé kó lóko má roko. wọ́n ò pé kó lódò má ròdò o. ṣé bá ti jẹ ló ń wá káàkiri tí wọ́n jẹ́ òní yíyẹ ẹ̀pẹ̀. àṣọdúnmọ́dún ní ṣàwà àṣọdúnmọ́dún. àṣòròmọ́rò ní ṣàwà àṣòròmọ́rò o. ó sọdún èyí náà Olódùmarè àjọ kò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú ayé o. Abọ́sẹ̀dé Adélékè o. bí n bá ń porí ẹ̀wọ̀n pé kó kú o. wọn ò sì pé kó rùn o. òní lọ́jọ́ bí rẹ̀ màmá Táyọ̀, màmá Tóbi lọ́ba, màmá Yọ̀mídé. òyìnbó onítọ́kí níjọ́ ọlọ́pọ̀ Olódùmarè á jẹ́ kó mọ̀ ṣe nínú ayé lágbára Ọlọ́run. ìwọ ò ní mọ̀ sí ó sì ní mọ̀ yà lápá láwùrà bí ọba tó dá ẹ sáyé. ọmọ tó bí ò ní kú o. iṣẹ́ ajé rẹ̀ ò ní yẹ ẹ̀pẹ̀ lágbára Ọlọ́run ọba. òjòjò ní sowó kó má lè nájà kókókó larọ́ tálẹ̀. aburú ayé kan ò ní ẹ ṣe lágbára Ọlọ́run ọba. máa wá gbọ́ o. àwọn olólùfẹ́ rẹ àwọn tó ń fẹ́ dẹnu wọn ní kí n kí ẹ. àwọn ọ̀nà pè mí lérè o. gbogbo 30 billion gáàngì wọ́n ní kí ẹ pé wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. pé àṣọdúnmọ́dún làwọn àṣọdúnmọ́dún. àṣòròmọ́rò làwọn àṣòròmọ́rò. wọ́n lọ́dọọdún là ń rórógbó ọdọọdún là ra àwùsà. wọ́n lọ́dọọdún là ń rọ́mọ òbí lórí àtẹ. látòrí pẹ̀sí wọ́n ní kí ẹ òdòrò lábẹ́. wọ́n ní kí ẹ pé wàá pẹ́ láyé ojú rẹ̀ ò ní rí ibi lágbára Ọlọ́run ọba. Kúnlé Pọ́ọ̀lì vice president bò. wọ́n ní kí ẹ pé òjòjò ní ìṣòwò kó má lè nájà kókókó larọ́ tá léwu. ara rẹ̀ mọ̀lẹ́ sówó yóò mọ̀lẹ́ sókìkì ó ní kú. Olódùmarè ò ní mú ọkọ̀ láàrin àwọn lágbára Ọlọ́run ọba. Aláàjì Bálọ́sìn ní kí ẹ o. Aláàjì Ẹlẹ́rìí wọ́n ní kí ẹ. Aláàjì Schoolboy àwọn náà ní kí ẹ pé wàá pẹ́ láyé lágbára Ọlọ́run ọba. DSP Muhammad wọ́n ní kí ẹ pé ojoojúmọ́ là ń fojú rówó. àwọn ọmọ rí ẹ ní gbogbo ìgbà lágbára Ọlọ́run ọba. Apàṣẹ Àbújá Táyọ̀ Onítọ́kì o ẹ̀gbọ́n mi dáadáa. wọ́n ní èjèèjì ló gbé ó gbé ẹnìkan mọ́. adíá fún lámójú tí ń sọmọ amóye èyí tó rìnrìn kórè méjì lóòjọ́ o. wọ́n lọ́lọ́dùmarè ò ní jẹ́ kí retí ẹ̀ ó ṣe ẹ rẹ̀kùrẹ̀kù oko. wọn kì í fàfàfà kọ́kọ́ jẹ́ ẹ̀bọ́ ọ̀nà láyé ń bí. wọ́n lọ́dùmarè ò ní jẹ́ kí retí ẹ̀ fò wọ́n dá. wọ́n ní happy birthday to you o. Abọ́sẹ̀dé Adélékè wọ́n bá ní bọ́ọ̀rẹ́ ilé àwọn bàbá rẹ̀ o. màmá Táyọ̀ máa ń gbọ́. ìfẹ́ ní sẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ o. ìwọ lọ́mọ fẹ́ òye lágbo. ẹ̀yin lọ́mọ olódò kan tẹ́rẹ̀rẹ̀ o. ọmọ olódò kan tàràrà. sẹ́bẹ̀ yìí lọ́mọ olódò tó ṣàn wéréke o. èyí tó sàn dẹ́kùlé ọ̀sìnlẹ̀ tó dà bàtà tó dẹ́kùlé adéwálé tó dòkun. ó ní kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ bú mu.
àbàbàjà wọn kò gbọ́dọ̀ buwẹ̀ ògèdègèdè oníṣòbòrò ni yóò gbomi odò náà gbẹ o nílé bàbá tó bí ọlọ́mọ a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni wọn kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òòyè kò ga kò bẹ̀rẹ̀ là á kí wọ́n nífẹ̀ẹ́ òdáyé bí wọn kò sì kí wọ́n nífẹ̀ẹ́ wọn kì í tábẹ́rẹ́ ojú bíntín ni wọ́n mú wọ ni Olódùmarè ò ní jẹ́ kó tẹ́ nínú ayé o ọmọ ṣe apá rẹ̀ ó sì mọ́ ká lápá Olódùmarè ọba tó gbójúlé happy birthday to you o Mama Táyọ̀ happy birthday to you. Alájà Ìyá Ṣẹ̀rífù náà ní kí ẹ o pé wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o ọdọọdún là ń rorógbó ọdọọdún là ń àwùsà ọdọọdún là ń rọmọ obì lórí àtẹ Àlímọ́tù Sàdíà aya Ìlábẹ̀ náà ní kí ẹ pé àṣọdúnmọ́dún ní ìṣàwọ̀ àṣọdúnmọ́dún o bọ́ọ̀ ni pẹ́ẹ́dì Olódùmarè ní mú ọkọ láàrin wa Olùtayọ̀ Adélékè o alájẹ Sleeping Hotel Akin ìlú Àfọ̀rẹ́gúnland ó ní kí ẹ dáadáa olólùfẹ́ rẹ o òyìnbó onítọ́kí níjọra 7up Olùtayọ̀ ó ní kó o pẹ́ láyé olójú rẹ̀ ò ní rí bí láéláé gbogbo ohun tó ń dùn mọ́ inú òní di bàjẹ́ lágbára Ọlọ́run ọba ẹ̀jọ̀ pẹ́ fúnra yín pẹ́pẹ́pẹ́ lòún ṣàrọ̀ ó ní kí ẹ pé kí n lu ọlọ́gbọ̀n ẹnu pé happy birthday to you o gbòjòjò kí sọwọ́ kó má lè nájà pé kókó lárọ́ tá lé àwọn ọmọ rí ẹ gbogbo gbà nínú ayé bójúmọ́ bá ti ń mọ́ o ọmọ bẹ bójúmọ́ bá ti ń bẹ ọ̀sìn mọ́ wà bí ẹ wá bá ti ń wà happy birthday to you o.